Mrs. Olabisi Christiana Akinola JP ìyá eléjì rẹ̀ ó lé lọ́dún kan sí lónìí lókè èèpẹ̀ ògo ní f'Olúwa lílọ bíbọ̀ rẹ̀ òbí ọmọ aráyé nú bàbá pa ọmọ nínú ewu ayé gbogbo ọmọdún èyí pẹ̀láyọ̀ nínú ọlá ńlá ìṣẹ̀lẹ̀ tí kì í gẹ́nìyàn ó mọdún tuntun ò ṣẹlẹ̀ sí ọ ìdí ọpẹ́ wa nìyí gbogbo ògo kó mọ jẹ́ tẹlẹ́dùà lókè ààrẹ Oluwadare Oluwatayo tí gbogbo ènìyàn mọ̀ sí ẹja lónìbù aláṣẹ àtolùdásílẹ̀ ilé ìtura KSSD Hotel Ladó Èkìtì ń ló pe èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì gbèdègbìtàn bí ẹni jẹ̀kọ̀ yangan sórí aago ó lẹ́gbọ̀n tòun ló ń ṣọjọ́ òbí lónìí ó ní ká dúpẹ́ fọ́ba tó dá ọ sí ká tún bá owúri ẹ̀mí gígùn pẹ̀ lálàáfíà lókè èèpẹ̀. Mrs. Olabisi Christiana Akinola JP ààrẹ Dáre Oluwatayo lónìí kàn bínú ọba adániwáyé ó lónìí fọjọ́ ogbó ṣọ̀fọ̀ lórí ọmọ ó ní bó o bá fò lókè o ò ní jábọ́ bó o bá rìn nílẹ̀ ọkọ̀ rẹ ò ní forí sọ́gi ó ní pípẹ́ ńlá sọ̀rọ̀ igi ọ̀pẹ ìṣẹ̀lẹ̀ tí ò ní jẹ́ kó o gbáyé pẹ́ ọba òkè ò ní fi kàn ọ́ àti gbogbo àwọn tó fẹ́ ọ fúnre ikú àtàìsàn ni kì í jẹ́ kéèyàn ó jayé pẹ́ ààrẹ Dáre Oluwatayo ó ní kú ò ní filé rẹ ṣe bùgbé ó láìsàn ò ní fọ̀dẹ̀dẹ̀ rẹ ṣe lé ó ní nínú ìfọ̀kànbalẹ̀ àtàrà jíjí pépé ni kó o ti ṣẹ̀mí. Mrs. Olabisi Christiana Akinola JP ìyá eléjì rẹ̀ àbúrò rẹ̀ nígbà tá a bá ń bẹ láyé ló yẹ ká mọ̀ sẹlibrétì ara wa ó ní wíwà láyé ẹni tá a bá fẹ́ràn dénú yẹ kó ṣe pàtàkì sí wa púpọ̀ ó lọ́jọ́ ọpẹ́ lónìí jẹ́ ọjọ́ ọdún ọjọ́ ijó ọjọ́ ayẹyẹ nítorí ẹ̀gbọ́n òun tó lé lọ́dún kan sí ó ní kí gbogbo èèyàn pátápátá ó mọ̀ fò fáyọ̀ ọmọ wọn lérìn jiyàn Èkìtì ni ọ́ ọmọ erin jo kètèrè nájà ọmọ erin ṣubú àṣà yoyo àbúrò rẹ̀ ní kí n kì ọ́ délédélé ó ní ṣe bẹ́yìí gangan lòbe kó ríra olé òye ọmọ àjàpadà ọmọ ọ̀gá rẹ̀ dújà àgbà méjì ọjàlé aṣáṣìn ọmúkọ́tọ̀dọ̀ká ọ̀nì àròmọ́ra bíi ayére àrìkàsíù ló fi ọ́dẹ bàbá sí ọ lúlé ọ̀nì egúrù kan tètè igi kan sí ìkídọ̀ká ọ̀nì egúrù kan tètè igi kan sí ìkígbàgbà olófì òjòrè Àkúrẹ́ ọ̀nì àsùn òjọkùnrin rìn lọ ọ̀nì ọ̀gẹ̀dẹ̀ pọ̀dù lórí igi ọ̀dà bí aṣọ pupa lúlé wọ̀ ọ̀nì ọ̀gẹ̀dẹ̀ olúbẹ̀ńbẹ̀ kan mùlọ̀mùlù àdábù ọ̀nì ajífúnlà ọ̀nì ajíkí ẹmúsánra ọmọ eléwò òyóyó ọmọ eléwò rẹ̀ṣẹ̀rẹ̀ṣẹ̀ ògbóró ọmọ èwò rẹ̀ṣẹ̀rẹ̀ṣẹ̀ kan gbórí ẹja bàgúrà ilé ààrẹ Olúwadáre Oluwatayo lónìí mọ́ kí ọ olórí rẹ ò ní gbabi láyé tàwọn ọmọ rẹ ò ní gbàbọ̀dè ò ní sọkún lórí ọkọ dáadáa rẹ ò ní dìbàjẹ́ ńlọní kí n mọ̀ wí ó ní ire owó ire ọmọ ohun àlàáfíà ni kó máa wá ọbọ̀ lọ́dẹ̀dẹ̀ bó o ti lé lọ́dún kan sí. Congratulations Mrs. Olabisi Christiana Akinola JP ìgbà ọdún láyé ọdún kan ni fún ọ ààrẹ Dáre Oluwatayo ẹja lónìbù aláṣẹ àtolùdásílẹ̀ KSSD Hotel Ladó Èkìtì mo jíṣẹ́ ọ̀hún bó o ti rán mi ìpàdé tún di lábọ̀ ó dìgbà.